ìmọ̀ ẹ̀rọ fi dẹ̀yàn kẹ́ ìmọ̀ ẹ̀rọ fi dẹ̀yàn kẹ́ nígbà mi tó wá yin nípa kọ́ mi là ó má lọ yin ilé dànù gbà ó ọyin mọ́tò dànù gbà ó ọyin mọ́kà dànù ẹni kí ló fà á ń fa iye tí ẹ fi tí ní ẹlòmíì ẹ̀yin obìnrin ilé síra yín bẹ́ẹ̀ ẹ fojú balẹ̀ kẹ́ fi ọkọ tí ó kẹ́yìn èyí kẹ́ fọ́n ní fóònù tó ṣe pé ẹ̀pà ní ẹ kó sínú rẹ̀ kọ́fà rẹ̀ nìkan lẹ́ ń wò nínú àná fi fún ọ lóyún fóònù tí ò ṣiṣẹ́ ẹ̀gbọ́ ọmọ kò jẹ́ bẹ̀rí ó wá jẹ egbò lójú títì. ọ̀rọ̀ ẹ̀ jáde fóònù fọjọ́ mẹ́ta. àgbàlagbà kan bẹ tẹ́lẹ̀ farawé wọ́n ti tá tán 70 80 wọ́n tún mutí wọ́n mú kú mu wọ́n fẹ́ kú sínú òfò àwọn tó náà fún láǹfààní kan kọjá 60 70 80 wọ́n tún wá mú kú mu wọ́n lè àṣàmúrí ahọ́n. Number 1 ó ti mọ ara ilé yìí. Eléyìí ò mú tó bá dé ìlú wa lẹ àwọn sókè nílá tí ẹ burú dàrú owó lọ. Wa khayrun mina ad-dananiri wal-awraq. Jama. Fi yawmin shiddatin wa rakha'in. Àwọn àfáà tèmi tí mo pè ní àfáà mi tí n fojú rí tí ẹ sì kọ́ mi ní kéwú. Èyàn lè ní àfáà kan àmọ́ ọ̀nà tó kọ́ ní kí ọwọ́ ọ̀tá rẹ̀ mà àfáà tó pọ̀. Gbogbo tí àti mo ti lọ sílé gbogbo tó kọ́ àfáà mi náà. Àwọn tá à lè pàdé níjọ́ ní kí á mọ̀ ló pọ̀ nínú wọn. Àwọn ọ̀rọ̀ tí ẹ kọ́ la fi ń sàǹfààní lónìí. Lọ́pàá kẹ́wọ́. Ẹ̀ka dàbútà ya bunayya sagiran. Wọ́n sì ní lẹ́tọ́rà yín nìkan ni ìwé tó ọtí ń fún ọ tí ẹ tó ọkà ẹni tó kọ́ sọ̀gá yín ni èyí tó ọkà náà ọ̀gá rẹ̀ ni tó ìmọ̀ rẹ̀ lọ́ fi dè yàn yàrá sọ̀rọ̀ lè ṣe ń gbà ni ìmọ̀ rẹ̀ lọ́ fi dè yàn kẹ́. Kọ̀ǹtàdáwò máa tó àdó fi kubara yìí. Wọ́n lè sáfà àjọ kan ẹni àjọ wo dá mi lóhùn. Khalaqahumullahu ta'ala la li khidmatihi wa la li jannatihi. Tí wọ́n fi parí ayé wọn ní sin Ọlọ́run. Ọtí wọn máa mú ká ẹlẹ́ kókó ògbórí wọn máa mú. Láti wà tí mo ti ń travel gbà tá a ti wọ ìparí nísìn tẹ bá dénú mi ẹ rò pé ìjà náà máa ṣẹlẹ̀ pẹ̀lú èéfín gbó. Wọ́n á máa làágùn lóru tó lè jẹ́ mu yẹn já náà wọ́n máa gbó. Lọ́dọọdún mo lọ máa ń ṣe wá sí ìlú kan lóru kẹ́ tó dé ìlú tí wọ́n ń ṣàdúrà ní jẹ́jẹ́ sùn jẹ́jẹ́ tẹ́ẹ̀fì dénú kò fẹ́ sí. Ẹ wà láwọn ọdún wa yọ kúnlẹ̀ fún wa yẹn bá ga ẹ jẹ́ máa yin òfò mọ̀gọ́ padà yín o kó náà máa tọ́ ànígbà mi tó wá yin nípa kọ́ mi là ó má lọ yin ilé dànù gbà ó ọyin mọ́tò dànù gbà ó ọyin mọ́kà dànù ẹni kí ló fà á ń fa iye tí ẹ fi tí ní ẹlòmíì. Kò mọ̀ pé àǹkan wà tí wọ́n rọrùn sùn dáadáa. Wọ́n jọ́sìn ní bùkátà láyé ọmọ mẹ́rin ló bí kẹ̀kẹ́ gbọ́fà. Wọ́n ti mú kan lọ Tógò. Nǹkan bẹ ní ọ̀nà jọ́sìn lè. Wọ́n tún mú kan wọ́n lọ Mọ́rábà Kankara. Wọ́n wá pé ọmọ ká ó wá lóun fírì ọ̀ ní bùkátà ọ̀ lè ronú. Àmọ́ jọ́sìn àbá kó ní ọ̀ lè jèrè wọn torí wọ́n kọ́ ọ̀tún à. Àbí màmá wò.
ó sì ní family man lò ta ló tọ́ ọmọ tí ó mọ̀ ọ́ ó pàdé ọmọ rẹ gan kò mọ̀ ọmọ rẹ ti dán ọmọ gẹ́gẹ́ wò ó sọmọ àbórí yín dàrú ni ọmọ ní píjọ yín lọ ẹ̀wà lójú mi ẹ̀rí yá mi lára mi gbogbo obìnrin máa ń kọ́ káàkiri lẹ̀. gbogbo ẹ̀rọ tí wọ́n ti chẹ́ẹ̀kì ọmọ tó bí èlejìrì wọn ẹ̀kọ́ fọlọ́kàlẹ̀ ní ọmọ màlúù ẹni wọn mọ̀lẹ́ tó bá yá tí a bá mọ̀lẹ́ wọn kàn yín nígbò. ìtàdàbùtà yà bunayya sagira. ọlọ́run dá wọn kan bàbá. Ọlọ́run dá wọn kan. wọn ò ní fara sí ọlọ́run pa wọn ò ní ṣe dáadáa pa wọ́n sì kú sórí ìbànújẹ́ bá náà. fanisiyanu dhikrillahi mawritu qulubihim. àmì òkun náà ta wí. tẹ́ bá mú yẹn lọ́wọ́ ògógóró sì máa rùn. tẹ́ẹ̀bí gbé sínú sàárè ọtí ò mọ̀rún lára wọn ni. àwọn tí wọ́n ní bọ́lọ̀ lẹ́rọ̀. wọ́n ló dé orí ẹ̀sẹ̀ ẹ̀lẹ́mí wọ́n bọ́ sí. wàjísàdùhùn. ṣé wọ kí ni yá lórí nísìnyí. bàbá ìyá mi bí ọmọ tó fi àárò tọ́ wọn mẹ́rẹ̀ẹ̀rin ti wá yunifásitì wọn ò rí sẹ́. èrò tó gbà pé wọn ò kẹ́ wọn ò rí kẹ́. ọmọ ò rí kẹ́. wọ́n tún ní wọ́n lọ ní ọkọ ó tún pàdé ọkọ tí ò ní sẹ́lọ̀. ẹ dákun èrè òbí dàgbà láyé lónìí. àbí ọmọkùnrin mi kan ló kó aṣọ ìyá ìyàwó rẹ̀ ló bá yà á rán oní fítẹ́ẹ̀jì náà ló ń bọ ọjà tó bá máa sọ ìyá rẹ̀ wá àbọ̀ ẹ̀. wọ́n ń bẹ ọkùnrin fẹ́rìsì nítorí wọn ò wúlò mọ́. ọmọbìnrin tó wá fẹ́ gbélé ọkọ bí kó sáré ra abẹ́rẹ́ ẹja dídín kó fi mú gàrí ọ̀nà fi ń tún ọ lójú òsì ti jórí ó yí wọn ò níwọ̀ èèyàn lọ́mọ wọn di dábàá ìyá ẹ̀ wọ́n máa kúnlẹ̀ dákun mọ́ nà mọ́ adé ẹ̀ rà fọ́ọ̀nù kan mọ̀mọ́ ní tòun yìí tá àbúrò rẹ̀ rà fún mi náà ni adé bá gbé mọ̀mọ́ rẹ̀ ti bẹ́ẹ̀ díẹ̀ o wọ́n sì rẹ̀ mọ́ yóò tún bẹ̀rẹ̀ lóṣù kejì kó kejì àdìyà tó náà ní fẹ́ jẹjà tútù fẹ́ gbà nǹkan mi lọ ẹ̀yin obìnrin ilé síra yín bẹ́ẹ̀ ẹ fojú balẹ̀ kẹ́ fi ọkọ tí ó kẹ́yìn èyí kẹ́ fọ́n ní fóònù tó ti pé ẹ̀bà ní ẹ̀kọ́ sínú rẹ̀ kọ́fà rẹ̀ nìkan lẹ́ ń wò nínú àná fi fún ọ lóyún fóònù tí ò ṣiṣẹ́ ẹ̀gbọ́ ọmọ kò jẹ bẹ̀rí ó wá jẹ gbódójú títì. ọ̀rọ̀ ajáde fóònù fọjọ́ mẹ́ta kò wá tán mọ́. kò lè tán mọ́ bó lọ wí jẹ. wàjísàdùhùn qabla al-quburi quburu. ẹ̀ka rẹ̀ ẹ máa yí ká àti ẹ bá ti rí tí wọ́n ṣe bí wèrè ìṣẹ́ṣẹ́ yẹn wọn ni ẹ bá bu wọn o torí ẹ̀ táwọn ilẹ̀ fi kún ọ jáde o gbàrà tí ẹ ti dé jẹ́ náà sọdún yìí ó létí wọ̀lú o. ìjẹta nẹ́kùn ọ̀kan kẹsàn-án pẹ̀lú ọ̀rẹ́ tẹ ti rí tipẹ́ o ó kàn dé lóun wá ní kinní kan ní kí ni wàá mú bọ̀ ẹ̀wọ̀n ló mú bọ̀ fún ọ. wa arwahuhum fi wahshatin min jusumihim. sọ́lọ́run yìí ẹ tẹ́ bá ti rí tipẹ́ ẹ ṣọ́ra láti máa sọ̀rẹ́ o. òun wá dé lóun wá ní kinní kan tí a máa ṣe òun wá lóun ó de sọ́dọ̀ rẹ̀ àádọ́kùnrin ilé wa ti kú.